Vatican TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí i káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Óǹdó àtijọ́ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fáṣọ̀nù Victor, àjíǹrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tòní, ẹ jẹ́ kí a tẹríba nígbà tí a ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa àti Ọlọ́run wa, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní, ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtàgbára, ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà, ẹ̀yin lẹ ó máa wà nígbà táyé kò ní sí mọ́. Ògo, ọlá, agbára àti ìyìn ní forúkọ yín títí láéláé. Ọlọ́run ẹ gbà ọpẹ́ wa, ẹ bá wa sọ̀rọ̀ lónìí, kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa, kẹ́ ẹ sì gbàkóso gbogbo. Lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Óǹdó àtijọ́ Kristi ní gbogbo tí wọ́n ṣe olùgbọ̀wọ́ rẹ̀. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú kókó ẹ̀kọ́ wá síwájú yín. Tẹ́ ẹ bá nígbàgbé, láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn láti ń sọ fún wa pé a fẹ́ mú àlejò wá táàjọ máa jomitoro ọ̀rọ̀, ìbéèrè àti ìdáhùn. Lágbára Ọlọ́run òun la ó ṣe lónìí. A ní àlejò oníwàásù kan láàrin wa lónìí, èyí tí a ó máa béèrè àwọn ìbéèrè ọlọ́kan-ò-jọ̀kan ní ọwọ́ wọn. Kó tó di pé àwọn aráalé kí nǹkan tó gbọ́hùn lẹ́nu wọn. Àwọn ni oníwàásù ìjọ Kristi tó wà ní ojúlé 13 òpópónà Léò ní Àkúrẹ́. Orúkọ wọn ni arákùnrin Dámilọ́lá Ọ̀kẹ́, oníwàásù ìre Kristi. Ẹ bá wa kí àwọn ènìyàn wa nílé. Mo kí gbogbo ará ilé pé ẹ kú ilé, inú mi sì dùn pé àlàáfíà ni mo bá yín, gẹ́gẹ́ bí àwa náà ti wà lálàáfíà. Ìgbàgbọ́ wa nínú Kristi nìyẹn. Àlàáfíà Kristi kò ní fi àwa àti ẹ̀yin sílẹ̀ ní orúkọ Jésù. Àmín. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ lẹ́ẹ̀kan sí, a yìn lọ́pọ̀lọpọ̀ fún iṣẹ́ ìyanu rẹ̀. Gẹ́gẹ́ bí a ti fi tó wa létí pé a ó mú àlejò wá sáàrin wa, wọ́n sì ti dé, a sì ti gbọ́ orúkọ wọn. Àwọn ni oníwàásù wa, arákùnrin wa Dámilọ́lá Ọ̀kẹ́. Àwọn ni oníwàásù ìjọ Kristi tó wà ní ojúlé 13 òpópónà Léò ní Àkúrẹ́ níbi ni wọ́n ti wá. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Ọlọ́run mú wọn dé láyọ̀ àti àlàáfíà. Gẹ́gẹ́ bí a ti sọ fún wa nílé pé àwọn ìbéèrè tó farapẹ́ ìbéèrè tẹ́ nílò, a dẹ̀ rí àwọn ìbéèrè kan èyí tí wọ́n fi ṣọwọ́ sí wa. A sì máa pe àlejò wa kí a jọ máa fojú wò gẹ́gẹ́ bí ohun tí Bíbélì gbé kalẹ̀. Nítorí pé ètò yìí ni Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. À ń gba Bíbélì láàyè láti sọ̀rọ̀, láti fìdí ẹ̀kọ́ àti ìlànà Ọlọ́run múlẹ̀ fún wa kí àwa kó lè máa tẹ̀lé wọn. A ní àwọn ìbéèrè onírúurú níwájú wa. Ṣùgbọ́n ìbéèrè àkọ́kọ́ ó ní lórí ẹ̀kọ́ àtúnṣe, èyí tí a ti sọ̀rọ̀ nípa rẹ̀ fún bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Ìbéèrè, ẹni tó béèrè ìbéèrè sọ pé, èyí tí a rí gbà sọ pé, kí nìdí tí Kírísítẹ́nì ò fi lè máa ṣe àtúnṣe lónìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́? Àlejò wa, kí nìdí tí Kírísítẹ́nì tí wọn ò lè máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àtúnṣe? Nítorí nígbà tá a kọ́ ẹ̀kọ́ yẹn fún bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, a sọ pé a ò gba Kírísítẹ́nì láàyè láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àti ìlànà òfin Mósè. A fẹ́ mọ àwọn ìdí
èyí tí a ò lè fi tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà gẹ́gẹ́ bí ẹni tó béèrè èyí tó béèrè lọ́wọ́ wa. ẹ ṣé. Ìdí tí a lè fi kọ́ ẹ̀kọ́ àtúnṣe lénìí nítorí pé ẹ̀kọ́ àtúnṣe ó jẹ́ ẹ̀kọ́ Mósè ní abẹ́ òfin. Ó jẹ́ ẹ̀kọ́ Mósè ní abẹ́ òfin. Àádẹ́rì yìí kà nínú ìwé Ẹ́sítọ́dù orí 22 láti ẹsẹ̀ 1 ni Bíbélì ti fi ìdáhùn sí ìbéèrè yìí. Ẹ jẹ́ kí a wojú ìwé náà kí a jọ máa fi òye bá lọ. Bí ọkùnrin kan bá jí akọ màlúù tàbí àgùntàn kan tí ó sì pa á tàbí tí ó tà á, yóò san akọ màlúù 5 dípò akọ màlúù kan àti àgùntàn 4 dípò àgùntàn kan. Ìkejì, bí a bá rí olè tí ó rúlẹ̀ wọlé tí a sì lù ú tí ó kú, a kì yóò ta ẹ̀jẹ̀ sílẹ̀ fún un. Ká lọ sí ká wo ẹsẹ̀ 5. Bí ọkùnrin kan bá mú kí ó jẹ oko tàbí àgbàlá àjàrà kan tí ó sì tú ẹran rẹ̀ sílẹ̀ tí ó sì jẹ ẹ́ ní oko ẹlòmíràn nínú ààyò ọkàn tí ara rẹ̀ àti nínú ààyò àgbàlá àjàrà tirẹ̀ ni yóò fi san ẹ̀san rẹ̀. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 7. Bí ẹnìkan bá fi owó tàbí ohun èlò fún ẹnìkejì rẹ̀ pamọ́ tí ó sì jí ní ilé ọkùnrin náà tí ó bá mú olè náà kí ó san án ní ẹ̀ẹ̀méjì. A rí bí Ọlọ́run ṣe bẹ́ èmi àti yín sọ̀rọ̀ níbi tí a kà yìí. A rí pé èyí jẹ́ òfin Mósè èyí tó ti gbé kalẹ̀ fún orílẹ̀-èdè Ísírẹ́lì ní ẹ̀kọ́ àtúnṣe fún ohunkóhun tí ènìyàn kan bá ṣe. Yálà ọkùnrin kan ó mú àgùntàn arákùnrin rẹ̀ ó mú ní ọ̀nà àìtọ́, yóò san padà ní ìlọ́po 5. Àwọn nǹkan wọ̀nyí jẹ́ òfin Mósè, kì í ṣe ní abẹ́ májẹ̀mú tuntun èyí tí ń ṣe Kristi. Kò sí ẹ̀kọ́ àtúnṣe ní abẹ́ májẹ̀mú tuntun. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ní Bíbélì ti là kalẹ̀ nílànà nípa ti májẹ̀mú láéláé. Òun láti kà fún wa nínú ìwé Ẹ́sítọ́dù èyí tí a kà síta fúnra wa ní wákàtí yìí. Kí wàá dìde tí àwọn èèyàn tí àwọn bíi pásítọ̀ kan tí wọ́n fi ń kẹ́kọ̀ọ́ àtúnṣe tí wọ́n ń tẹnu mọ́ ẹ̀kọ́ àtúnṣe ní gbogbo ìgbà? Kí nìdí tí ó fi rí bẹ́ẹ̀? Ohun tí ó ń ṣẹlẹ̀ ní àyíká wa lénìí tó ní irú ẹ̀kọ́ tó fi gba ayé kan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ pásítọ̀ wọn ò kọ́ ẹ̀kọ́ láti kọ́ ẹ̀kọ́ yege láti pín Bíbélì bó ṣe yẹ kó rí. Kọ́ mọ ìgbà kan pé ìgbà kan wà tí ń jẹ́ ìgbà àwọn bàbá, gẹ́gẹ́ bí ìwé Hébérù orí 1 ẹsẹ̀ 1 tí sì 2 tó sì fi yé wa pé ìgbà kan wà ìgbà àwọn bàbá, ìgbà kan wà ìgbà àwọn wòlíì, ṣùgbọ́n níkẹyìn ọjọ́ yìí àwọn Kristi nìkan àti pasẹ̀ Kristi bá gbogbo ayé sọ̀rọ̀. Ohun tí Kristi bá sì kọ́ wa ní májẹ̀mú tuntun, òun ni ìjọ májẹ̀mú tuntun láti tẹ̀lé tí ń ṣe ìjọ Kristi, àti gbogbo ìjọ tí ń ṣe ìjọ Kristi láti tẹ̀lé ẹ̀kọ́ Kristi, kì í ṣe ẹ̀kọ́ Mósè, nítorí pé a sì ní abẹ́ òfin. So kò sí àyè fún ẹ̀kọ́ àtúnṣe nínú májẹ̀mú tuntun. So ìyẹn túmọ̀ sí pé àwọn tó ń kẹ́kọ̀ọ́ àtúnṣe ṣá lè sọ pé wọn ò ní ẹ̀kọ́ Kristi, tàbí kí la lè sọ pé ó jẹ́ òkùnfà eléyìí? Ohun tí a lè sọ nípa yìí ni pé ìwé mímọ́ ti sọ ṣáájú pé níkẹyìn ọjọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́, àwọn wòlíì, àwọn pásítọ̀ wọ́n máa fi ẹ̀kọ́ ènìyàn kọ́ni gẹ́gẹ́ bí ọ̀kan ọ̀rọ̀ Ọlọ́run.
nítorí ọ̀pọ̀lọpọ̀ ò dúró nínú ẹ̀kọ́ Kristi wọ́n ń gbé nípa òye tiwọn àti ẹ̀kọ́ májẹ̀mú lálẹ́ wọ́n sì ń túmọ̀ rẹ̀ ní bó ṣe wù wọ́n. Ìyẹn wá kọ́ wa pé gẹ́gẹ́ bí ohun tí ìwé Gálátíà orí 5 ẹsẹ̀ 4 sọ ó ní a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi ẹ̀yin tí fẹ́ ká dá yín láre nípa iṣẹ́ òfin ẹ ti ṣubú kúrò nínú rẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá tún padà sínú òfin Mósè gẹ́gẹ́ bí ẹsẹ̀ bílíọ̀n sọ ó ti ṣubú kúrò nínú òfin nìyẹn bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni ó ti kúrò nínú òfin Kristi. Kí Ọlọ́run mú wa dó nínú òfin Kristi o ká má bàa kúrò nínú òfin Kristi a gbúdọ̀ dúró nínú ẹ̀kọ́ Kristi gẹ́gẹ́ bí àlàyé tí àlejò wa ti ṣe àwọn oníwàásù wa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe. So wọ́n ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ẹ̀kọ́ àtúnṣe kì í ṣe ẹ̀kọ́ Kristi ẹ̀kọ́ òfin Mósè ni a ò sì sí lábẹ́ ẹ̀kọ́ òfin Mósè lónìí. Ẹ ṣé sà. A tún ní ìbéèrè míì níbí. Ìbéèrè yẹn nìkan ṣe pẹ̀lú kí ni à ń sọ̀rọ̀ nípa ìjọ kan ṣoṣo ǹjẹ́ ìjọ kan ṣoṣo wà bí? Ẹ ṣé gẹ́gẹ́ bí níbélì Matthew orí 15 àti ẹsẹ̀ 15 sísàlẹ̀. Ó bi wọ́n léèrè wípé ṣùgbọ́n ta ni ẹ̀yin fi mí pè? Símónì Pétérù sì dáhùn wípé Kristi ọmọ Ọlọ́run alààyè ni ìwọ ń ṣe. Jésù sì dáhùn ó sì wí fún un pé alábùkún fún ni ìwọ Símónì ọmọ Jónà kì í ṣe rárá tàbí ẹ̀jẹ̀ ni ó ṣàfihàn hàn ṣùgbọ́n bàbá mi tí ń bẹ ní ọ̀run. Èmi sì wí fún ọ pé ìwọ ni Pétérù orí àpáta yìí ni èmi yóò kọ́ ìjọ mi lé ẹnu ọ̀nà ipò òkú kì yóò borí ìjọ náà. Jésù ló pinnu pé òun á kọ́ ìjọ òun. Nígbà tí àwọn ọmọ yìí bi léèrè kí ló fa ìbéèrè yìí wọ́n ti rí pẹ̀lú wọn wọ́n sì rí pẹ̀lú iṣẹ́ àmì àti ìyanu onírúurú tó ń ṣe pé ta ni irú ẹni yìí máa jẹ́ ó láti jẹ́ àwọn wòlíì kan tó ti kọjá lọ ni. Ṣùgbọ́n Jésù wá bi wọ́n léèrè pé ta ni èyí ń fi mí pè? Ìbẹ̀rẹ̀ Jésù ti fún wọn lésì ni Pétérù ti dáhùn wípé Kristi ọmọ Ọlọ́run alààyè ni ìwọ ń ṣe. Jésù sì dáhùn pé kì í ṣe rárá àbí ẹ̀jẹ̀ ní fìyí hàn án bí kò ṣe bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ó ní Pétérù orí àpáta lèmi ò kọ́ ìjọ mi lé. Èyí fi dá wa lójú pé Jésù ti pinnu pé òun fẹ́ kọ́ ìjọ ó ti sọ àsọtẹ́lẹ̀ pé màá kọ́ ìjọ mi ó ti sọ yẹn sílẹ̀. Kò sọ pé màá kọ́ àwọn ìjọ mi màá kọ́ ìjọ mi. Mo fẹ́ kí ìyè wa dájúdájú ó ní òun á kọ́ ìjọ òun kò sọ pé òun á kọ́ àwọn ìjọ òun. Èyí ni ohun tí Kristi tó fi dá wọn lóhùn nígbà tí wọ́n béèrè ìbéèrè. Ìjọ náà ohun tí a tún fẹ́ béèrè lọ́wọ́ ni pé ǹjẹ́ Jésù kọ́ ìjọ náà àbí kò kọ́ ìjọ náà? Tí ìwé mọ́ lè fìdí ẹ̀ múlẹ̀. Tábà wo ní ìwé Àìsáyà àwọn àsọtẹ́lẹ̀ kan ti wá sígbà tá àti ìbí Jésù ní ìwé Àìsáyà orí 2 ẹ̀ka sí ẹsẹ̀ 2 sísàlẹ̀. Ọlọ́run tàn wòlíì Àìsáyà wá pé ní ìkẹyìn ọjọ́ òun ò bá orílẹ̀-èdè iṣẹ́ ìdámájẹ̀mú tuntun kì í ṣe bí yìí tó ń ti bá bàbá wọn dá. Èyí jẹ́ májẹ̀mú tuntun à ń sọ nípa ẹ̀ Kristi ní májẹ̀mú tuntun tí à ń sọ nípa ẹ̀ àti ìbíwá tí ayé nígbà tí àwọn àsọtẹ́lẹ̀ ti wá. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run yóò bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù òfin yóò dé láti Júdà ṣùgbọ́n Ọlọ́run á bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù. Tí a bá wò ó nígbà tí Jésù Kristi sọ àsọtẹ́lẹ̀ nígbà tí Jésù kú tó jíǹde tó wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn ní Iṣẹ́ Àpọ́sítélì orí 1 tó ti wà pẹ̀lú wọn ìwé mọ́ sọ pé ó ń kọ́ wọn lẹ́ẹ̀kọ́ ohun ìjọba ti ọ̀run. Ó wá sọ fún wọn láti ẹsẹ̀ 1 Iṣẹ́ Àpọ́sítélì orí 1 yẹn sísàlẹ̀ wípé ẹ dúró sí Jerúsálẹ́mù. Ẹ rí i pé Jerúsálẹ́mù tí wòlíì Àìsáyà tọ́ka sí pé ibẹ̀ ni Ọlọ́run ti máa jáde. Jésù sọ fún ọ pé kí àwọn ọmọ èèyàn kan dúró sí Jerúsálẹ́mù ibi ilẹ̀ ó wà tèmi yóò rán olùtùnú sí yín nígbà yín lẹ́yìn yóò gbàgbára gbogbo ohun tí èmi ti kọ́ yín olùtùnú yóò rán yín létí. Wọ́n wá bèèrè lọ pé ìgbà olówó abẹ̀rẹ̀ ó ló ti bẹ̀rẹ̀ láti èní lọ. Nígbà tá máa wọnú tó máa lọ sí Iṣẹ́ Àpọ́sítélì orí 2 nígbà tí ọjọ́ Pẹ́tíkọ́sì sì dé ọjọ́ yìí ni àsọtẹ́lẹ̀ ìjọ yìí tó wá sí ìmúṣẹ ní ayé.
tó wá sí ìmúṣẹ ní ayé. Èyí ni ọjọ́ tó kọ́ wàásù ìrere àkọ́kọ́ nípa Kristi, nípa májẹ̀mú èyí tí a ti gbọ́ lẹ́nu wòlíì Àìsáyà àti wòlíì Jeremáyà tó sọ ní Jeremáyà ọ̀sẹ̀ kan nínú 30 àti orí kan nínú 30 tó ti sọ sílẹ̀ síbẹ̀ ẹ lọ kà á. Ẹ rí i pé àsọtẹ́lẹ̀ tí wà bẹ́ẹ̀ lọ́wọ́ kó wọn á dá májẹ̀mú tuntun, kì í ṣe léyìí tí mo ti bá àwọn bàbá yín dá tó mú wọn kúrò nínú oko ẹrú, tó mú wọn lágídí jà, tó rẹ̀ ṣètò nǹkan tó dára fún wọn, ṣùgbọ́n tó ń dá májẹ̀mú òun Ọlọ́run. Gbogbo la mọ̀ pé kọ́ sọ pé ènìyàn dànìyàn bó ṣe rí. Ó ní wọ́n ti dá májẹ̀mú òun Ọlọ́run pé ṣùgbọ́n nísẹ̀yìn òun fẹ́ dá májẹ̀mú tuntun. Májẹ̀mú tuntun dẹ̀ ni Kristi tó wá sí ayé. Ó sì sọ pé òun máa kọ́ ìjọ òun, orí àpáta ni òun á kọ́ ìjọ òun sí, ẹnu pòkú kò ní borí rẹ̀. Ọjọ́ lórí ìṣe àpòsò orí kejì ọjọ́ náà ni ìjọ òtítọ́ tí Kristi ti pinnu tó jẹ́ ìjọ Kristi, ìjọ òtítọ́ kan ṣoṣo tó wà ní ayé. Ọjọ́ náà ni a fi ìjọ náà mú ìfìdí ìjọ náà múlẹ̀. Ọjọ́ náà ni gbogbo ètò ìjọsìn ìjọ náà, ọjọ́ náà ni gbogbo ètò ìjọsìn ni a ṣe àlàkalẹ̀ tó dẹ̀ wà bẹ́ẹ̀ títí di èní tí kà á fi kún tí wọ́n fi kún tí wọ́n sì yọ kúrò ń bẹ̀. èyí tẹ́ ẹ̀ ń sọ fún wa ni pé Jésù ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Bẹ́ẹ̀ ni sà. ṣe tá a bá wá wọnú ayé lónìí a rí pé onírúurú ìjọ ló wà, kí ìdáhùn wo la fẹ́ sọ sí yẹn? Ẹ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìrúmọ́ nígbà tí àpòsù Paul wà ní ìjọ Áńtíókù ní ìṣe àpòsù orí 20 ẹsẹ̀ 28 nígbà tó ń pe àwọn alàgbà sí àkíyèsí pé ẹ kíyèsí agbo tí Ọlọ́run fi ń ṣe alábòjútó rẹ̀ tí Kristi tó fi ẹ̀jẹ̀ ara ẹ̀ rà. Kristi ló fi ẹ̀jẹ̀ ara ẹ̀ rà ìjọ. Nígbà tó máa bọ́ sí ẹsẹ̀ 29 ó sọ fún wọn níbẹ̀ wípé ẹ kíyèsí ara yín nígbà tí a bá lọ, ìkookò búburú yóò wọ àárín yín láì dá agbo sí. Àwọn tí a ti kọ́ ní ẹ̀kọ́ Kristi yìí, àwọn kan yóò jáde kúrò láàrin yín láti wá ọmọ ẹ̀yìn sí ẹ̀yìn ara wọn, láti máa sọ̀rọ̀ lòdì sí èyí tí ń ṣe òtítọ́ èyí tí Kristi ti gbé kalẹ̀ fún ara rẹ̀. So àsọtẹ́lẹ̀ àwọn kan yìí ti wà tí a bá tẹ̀rí lénìí kò yẹ kó jọ wá lójú, ṣùgbọ́n ẹni tí òtítọ́ náà bá tó hàn pé ó wà ní ọ̀nà tó kù díẹ̀ káàtó ju pé kó pera ẹ̀ sí àkíyèsí láti padà sí òtítọ́ ojú ọ̀nà lọ́rùn. Ẹ ṣe so ohun tí ẹ ń gbìyànjú láti gbé kalẹ̀ ni pé Jésù ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ó sì ti gbé kalẹ̀ ní ọjọ́ Pẹ́tíkọ́sì. Bẹ́ẹ̀ ni. Gbogbo ìlànà pattern tó yẹ kó ṣe ó ti gbé kalẹ̀. Ó ti gbé kalẹ̀. Ó dẹ̀ ti fi lé àwọn àpọ́sítélì lọ́wọ́. Ó ti fi lé wọn lọ́wọ́. Àwọn àpọ́sítélì náà sì ti fi lé ìjọ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. A sì ti rí àkọsílẹ̀ rẹ̀ lónìí. Tá a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ìjọ náà a gbọ́dọ̀ tẹ̀lé gbogbo ìlànà náà tá a ti gbé kalẹ̀. Òní Paul àpòsù ṣe sọ nínú ìwé Róòmù orí 17. Ó sọ fún wa níbẹ̀, ẹ jẹ́ ká ọbẹ̀ kàkà. Róòmù orí 19 ẹsẹ̀ 17. Ó sọ fún wa báyìí níbẹ̀ pé ará, èmi ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa, àwọn tí ó mú òǹkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ èyí tí ẹ̀yin ti kọ́. Ẹ kúrò ní ìṣọ̀wọ̀n, nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sin Jésù Kristi Olúwa wa, bí kò ṣe ikùn ara wọn àti ọ̀rọ̀ rere ọ̀rọ̀ dúdùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. Àwọn àpòsù ti sọ̀rọ̀ ìsílẹ̀, wọ́n tún mọ̀ pé ó máa ṣẹlẹ̀ pé àwọn ẹ̀kọ́ tí a kọ́ ní tíṣe ẹ̀kọ́ Kristi ti májẹ̀mú tuntun yìí, àwọn kan á kúrò ńbẹ̀. Ẹ̀yin tí mo tá a kọ́ lẹ́fẹ̀ẹ́ kíyèsí ẹ má jẹ́ kó tàn yín jẹ pẹ̀lú ọ̀rọ̀ dúdùn láti mú yín wá sí àgbékalẹ̀ ẹ̀kọ́ ènìyàn láti máa fi kọ́ ni gẹ́gẹ́ bí ọ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tí Jésù fún ẹ ti sọ nínú ìwé Mátíù ti sọ àwọn àsọtẹ́lẹ̀ yìí sílẹ̀. Tí a bá ń rí lénìí, ó ti jẹ́ ohun tí a ti mọ̀ pé ó máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n ìwọ tí ọ̀rọ̀ yìí bá àǹfààní wà fún ọ nígbà tó ṣe wà láàyè láti ṣe àtúnṣe láti padà sí ojú ọ̀nà òtítọ́. Ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ yín fún ìdáhùn tí
dáhùn tẹ́ ẹ̀ ń gbìyànjú láti sọ ni pé Jésù Kristi ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ó sì ti gbé kalẹ̀ lórí ìpìlẹ̀ àwọn àpọ́stélì. Bẹ́ẹ̀ ni. A sì ti fi ìlànà kalẹ̀. Ìlànà yìí la gbọ́dọ̀ tẹ̀lé lónìí tá a bá fẹ́ jẹ́ ìjọ ẹlẹ́yàmẹ̀yà. Àti wípé mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé díẹ̀ fún wa. Ìjọ ẹlẹ́yàmẹ̀yà yìí kí ni ipò wọn níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì? Ẹ ṣé. Gẹ́gẹ́ bí ẹ jẹ́ kí n tó bá lọ síbẹ̀ ẹ jẹ́ kí n fi nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ 18. Okay. Ó sì jẹ́ orí fún ara èyí tí ń ṣe ìjọ, ẹni tí ó ṣe ìpilẹ̀ṣẹ̀ àkọ́bí láti inú òkú wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ. Jésù ló jẹ́ orí fún ìjọ rẹ̀. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 4 tó fi yé wa wípé Ọlọ́run kan ló wà, Jésù Kristi ẹyọ kan ni, ẹ̀yin náà ẹyọ kan ni, ìbánitísí ẹyọ kan ni, ìrètí ìyè tí gbogbo wa ń lépa ẹyọ kan ni. Tí ènìyàn bá sọ pé òun ṣèfẹ́ Ọlọ́run nígbà tí nǹkan yìí jẹ́ ẹyọ kan, kí ló wá fẹ́ ẹlẹ́yàmẹ̀yà? Ẹ̀rí pé nígbà tí ó tó bá ti mú ẹlẹ́yàmẹ̀yà wá, ó ti jẹ́ ìfẹ́ ènìyàn nítorí pé kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Nítorí pé bí àwọn kan bá yapa kúrò nínú òtítọ́, Ọlọ́run ò sọ pé òun lè gba àwọn yẹn, kò sí àárí àkọọ́lẹ̀ ní Bíbélì pé ìgbàlà wà fún wọn. Ohun tí ẹ kó máa bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́rù ni pé Kristi kó ní bó ṣe ní ìgbà ayé Nóà, ó ní bẹ́ẹ̀ ni yóò rí ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí. Ẹ wo àwọn ènìyàn tó rí ìgbà nígbà ayé Nóà, rí pé àwọn ènìyàn kéréje ìdílé kan, ẹranko tilẹ̀ gbọ́ràn, ènìyàn ò gbọ́ràn. Ó ní bẹ́ẹ̀ ló ṣe máa rí, mean that ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti yà kúrò lójú ọ̀nà Ọlọ́run. Ó ní ọ̀nà tó lọ sí ní ìyè ní ọ̀nà tó rọ́ ni. Ó ní ṣùgbọ́n ọ̀nà tó lọ sí ìparun, ó ní ọ̀nà gbòòrò ni, ṣùgbọ́n ènìyàn fẹ́ láti máa rin ọ̀nà náà. Tí a bá fẹ́ sòótọ́ fúnra wa, tí a bá wo ìjọ onírúurú tó wà ní gbogbo àgbálá ayé, ṣé a lè sọ pé tó kéréje ni wọ́n ni? A lè pè wọ́n ní kéréje. A rí pé wọ́n pọ̀ jàǹtìrẹrẹ. Ó ti yẹ kó láyé pé nínú gbogbo nǹkan yìí díẹ̀ ló ń ṣe ìfẹ́ Ọlọ́run. Ohun kan ló tún jẹ́ ohun tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí kò yé wọn. Àwọn kan ní afọ́jú tó fọ̀nà wọn afọ́jú, àwọn méjèèjì wọn máa jọ ṣubú sínú kòtò ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa lénìí wọ́n ti dààmú, kò tilẹ̀ yé wọn mọ́ ibi náà fẹ́ yà sí nípa onírúurú ìjọ, onírúurú ẹ̀kọ́, orí àgbékalẹ̀ ètò èyí tí Kristi ọ̀nà wa tí Bíbélì ò tọ́ wa sí ọ̀nà fún láti ṣe nínú májẹ̀mú tuntun. Kí ló tó ń sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́lẹ̀ síbi tó wà ni pé ìgbàgbọ́ ara wọn, ìgbàgbọ́ ara ẹni ó lè múni lára dá níbikíbi tí ènìyàn bá wà. Bẹ́ẹ̀ ìgbàgbọ́ nínú Kristi nìkan ló lè fún èèyàn ní ìyè àìnípẹ̀kun. Ìyè àìnípẹ̀kun yẹn adẹ̀ nínú Kristi kò síbi mìíràn tẹ́ ti lè rí, kìkì ẹni tó bá ṣe ìfẹ́ Kristi nìkan ni. Gẹ́gẹ́ bó ṣe fi yé wa nínú Jòhánù orí 12 ẹsẹ̀ 48. Ó ní ẹni tó bá kọ̀ mí tí ò gbà mí, ó lóun kan ló máa ṣèdájọ́ rẹ̀. Ó ní ọ̀rọ̀ tí mo sọ yìí òun ló máa ṣèdájọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀, nítorí pé èmi kò dá ọ̀rọ̀ náà sọ, bàbá mi ló fi ọ̀rọ̀ náà sí mi ní ẹnu láti sọ ọ́. Mean that ó jẹ́ pé New Testament májẹ̀mú tuntun ti Kristi yìí òun ló máa fi ṣe ìdájọ́ ayé. Gbogbo ìjọkíjọ àbí olùgbé ìjọ kalẹ̀ àbí adarí ẹ̀sìn tí ò bá ti tẹ̀lé májẹ̀mú tuntun èyí tí a ti gbé kalẹ̀ nípasẹ̀ Kristi, tí ò bá ti tẹ̀lé, ó jáde pé kò ṣe ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ tí ara ẹ̀ ló ń ṣe. Ká má bàa ṣèfẹ́ tara ẹni ni pé ká padà sínú Bíbélì. Tó ta bá padà sínú Bíbélì á ràn wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti padà sójú ọ̀nà Kristi, ohun tí wọ́n gbìyànjú láti dáhùn. Ẹ ṣé púpọ̀ fún èsì ìdáhùn tí ẹ fún wa. Ó tún ní ìbéèrè kan tí a gbà tí a ní láti tún gbéyẹ̀wò. À ń sọ̀rọ̀ nípa ètò ìgbàlà Ọlọ́run. Kí ni ètò ìgbàlà Ọlọ́run gan?
àti pé báwo lèèyàn ṣe lè di ẹni ìgbàlà. ẹ ṣé, Ọlọ́run ti ṣe ètò ìgbàlà ẹ̀ nípasẹ̀ Kristi. Tẹ́ bá wo inú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 15 yẹn, ó sọ fún wa ń bẹ̀, Ọlọ́run sọ wá pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo sí ayé, ó wá fi ọ̀rọ̀ kan wà ń bẹ̀, mo fẹ́ kẹ́ dìrẹ̀ ń kún ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó bá lè rí ìyè àìnípẹ̀kun. Ìyí pé ẹni tí ò bá gba Jésù gbọ́ kò lè rí ìyè àìnípẹ̀kun. Tó bá gba Jésù gbọ́, tó bá sọ pé ó gba Jésù gbọ́, wàá gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́, wàá fi ọ̀rọ̀ ẹ̀ sí ìṣe, wàá sì bọ̀wọ̀ fún ọ̀rọ̀ rẹ̀ láti tẹ̀lé. Èyí ni irú ẹni bẹ́ẹ̀ lè fi rí ìgbàlà nínú Kristi. A fi ìgbàlà síbikíbi bí kò ṣe inú Kristi nìkan ni ìgbàlà wà. Òun ni nínú Jòhánù, nínú ìwé Jòhánù orí 16, a rí pé ọkùnrin kan tí a pe orúkọ ẹ̀ Níkódémù ń tọ̀ Kristi wá láti wá béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀, nítorí pé ó jẹ́ ènìyàn ńlá, òun ló fi wá ní òru kọ́ wọ́n bá rí òun, pé kí ni òun lè ṣe tó lè fi di ẹni ìgbàlà, tó lè di àtúnbí. Jésù sọ wípé ó ní láti di àtúnbí ni. Ó wá wò pé ṣé òun á dàgbà bí eléyìí, òun á tó wọlé ìyá òun lọ, wọ́n á tó padà tí òun bí kò yé. Jésù wá là á kalẹ̀ fún un pé láì jẹ́ pé a fi omi àti ẹ̀mí bí èèyàn kò lè di àtúnbí. Èyí ni Jésù fi sọ nínú ìwé Máàkù orí 15 ẹsẹ̀ 15 pé ẹ lọ sí gbogbo ayé, ẹ wàásù ìrere náà fún àwọn ènìyàn. Ẹnikẹ́ni tó bá ti gbà á gbọ́ kí a bámítísì rẹ̀ yóò sì là, ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá ti gbà á gbọ́ yóò sì jẹ̀bi. Mo gbà ládùúrà gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí, agbára láti ṣe àtúnṣe kárábà jẹ̀bi Olúwa rán sínú ayé yín. Àmín, àmín. Ẹ ṣé, báwo lèèyàn ṣe lè da Kristẹni gan? Báwo lèèyàn ṣe, kí ni àwọn ìgbésẹ̀ tí èèyàn lè gbé láti fi di ẹni ìgbàlà? Ẹ ṣé, kí èèyàn tó lè da Kristẹni, àwọn kan máa sọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ ìtakò ẹ̀kọ́ Kristi. A ní ìjọ tí àwọn bàbá àti bàbá mi ń lọ ní ìjọ náà lèmi náà ń lọ, nípasẹ̀ yìí mo ti dẹni ìgbàlà. Ọ̀rọ̀ ìgbàlà Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Ìgbàlà Ọlọ́run ní ètò. Tí a bá wo ní Ìṣe Àpọ́stélì orí 2, a rí pé nígbà tí a kọ́ mú ìyìnrere wá sí ayé, kí ni ohun tó ṣẹlẹ̀ níbẹ̀? Àwọn àpọ́stélì wàásù ìyìnrere Kristi nípa wíwá sí ayé rẹ̀, ikú Kristi, ìpadàbọ̀ rẹ̀, ohun tó túmọ̀ sí, ohun tí à ń pè ní ìyìnrere náà nìyẹn. Nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ tó mú ìyè wá, tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà, kí a bá gba ní àkókò púpọ̀, nítorí pé ní ọjọ́ Pẹ́tíkọ́sì tí a kọ́ wàásù rere àkọ́kọ́ ní ayé, a rí pé agbára náà sọ̀kalẹ̀ sórí àwọn ọmọ ẹ̀yìn tó ní wọ́n fi irú èdè ń sọ̀rọ̀, èdè wọn fi ń sọ̀rọ̀. Ọlọ́run gbé agbára ìfèdèfọ̀ yìí wọ́n gbé wọn wọ́n kí ìyèrè lè káàkiri gbogbo àgbálá ayé. Èyí ni pé tó bá jẹ́ elédè Ìgbò, tèmi jẹ́ elédè Yorùbá, tí a jọ fẹ́ dúnàdúrà, o ò gbọ́ tèmi, mi ò gbọ́ tiẹ̀, èyí dájú pé ìnàdúrà yẹn kò ní ṣeé ṣe. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kí Kristi ó jẹ́ olùgbàlà fún gbogbo àgbálá ayé, kí ènìyàn lè wọ̀ sínú Kristi láti dẹni ìgbàlà. Ó wá fún ọ ní agbára ìfèdèfọ̀. Olúkúlùkù àwọn tó wá láti orílẹ̀-èdè mìíràn tó jọmọ Ísírẹ́lì tó wá, wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ìyìnrere náà, ìyẹn Kristi ní èdè ara wọn, èdè tí wọ́n gbọ́. Ọjọ́ náà ni a kọ́ wàásù ìyìnrere náà ní gbogbo àgbálá ayé. Nígbà tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ náà, ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé mọ́ sọ ní ẹsẹ̀ 37 ní Ìṣe Àpọ́stélì orí 2 yẹn. Ó nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, ni wọ́n sì sọ fún Pétérù àti àwọn àpọ́stélì yòókù wípé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù sì fún wọn pé, ẹ ronúkúwàdà kí a sì bámítísí olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Èyí wá túbọ̀ rí sí pé nígbà tí o bá ti gbọ́ ìyìnrere Ọlọ́run, ó ti fà ọ́ wá láti pé kó o ronúkúwàdà, torí kó o ti gbọ́.
kó wá yí ọkàn rẹ padà sí òtítọ́ tó lè fún ẹ ní ìyè. Lẹ́yìn náà ó wá ṣe ìrìbọmi. Tó bá ti ṣe ìrìbọmi, ó ti ń jẹ́wọ́ Kristi ní Olúwa àti Olùgbàlà. Wàá fi ẹnu ẹ̀ jẹ́wọ́ ẹ̀. Nípasẹ̀ èyí wàá wá gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Inú Kristi nìkan ni ẹ̀bùn ẹ̀mí wà láti fún ènìyàn. Ibo ni àwa darapọ̀ mọ́? Gẹ́gẹ́ bí a ti rí àwọn tí ó bámitísí nínú ìṣe àpòsórí kejì yìí, wọ́n darapọ̀ mọ́ ìjọ Kristi. Èyí tí Kristi ti fi ẹ̀jẹ̀ ara ẹ̀ rà padà. Èyí tó ti pinnu pé òun á kọ́ ìjọ òun. Ibẹ̀ ni wọ́n darapọ̀ mọ́. A sì rí àkọọ́lẹ̀ nínú ìwé mímọ́ ní orí 40 nígbà náà ni wọ́n sì fi ayọ̀ gba ọ̀rọ̀ náà. Àwọn tí a bámitísí wọn ní ọjọ́ náà a sì ka ìwọ̀n 15,000 ọkàn kún wọn. Ìwọ̀n 15,000 ọkàn ló gbọ́ ọ̀rọ̀ náà tí wọ́n sì gba ìyìn Kristi, tí wọ́n di ẹni ìgbàlà, tí wọ́n darapọ̀ mọ́ ìjọ òtítọ́ èyí tí Kristi gbé kalẹ̀ tí ń ṣe ìjọ Kristi. Ẹ ṣé, inú wa dùn, ayọ̀ wa kún fún àwọn ìdáhùn tí ẹ dá wa lóhùn. Ó tún kù béèrè kan lábẹ́ ètò ìgbàlà Ọlọ́run. Ǹjẹ́ ìbáfisí nílò kéèyàn ṣe bàtí kó tó lè dẹni ìgbàlà bí? Ẹ ṣé, àwọn kan máa kọ́ ẹ̀kọ́ kan lénìí. Ẹ̀kọ́ yìí ó lòdì sí ẹ̀kọ́ Kristi. Kò sí bí ènìyàn bó ṣe lè di ẹni ìgbàlà láì jẹ́ pé ó ṣe bámitísí. Òun la fi bámitísí kìí ṣe ìwẹ̀nùmọ́ èrí ara. Ìdáhùn sí ìgbàlà ni pé o gbọ́, o dáhùn, o sì gbésẹ̀ láti lọ ṣe. Òun ló fi lè ṣe ìbámitísí. Even though lóòótọ́ tá bá tilẹ̀ tọ́ka sí àwọn kan tó ṣẹlẹ̀ nígbà yí àwọn àpọ́stù. A rí àwọn ọmọ ẹ̀yìn Jòhánù, èyí tí Paul rí wọn, wọ́n ní wọ́n ti ṣe ìrìbọmi. Paul wá sọ pé irú gbogbo ṣé ẹ̀yin ẹgbẹ́ ìbọmi mímọ́? Wọ́n ní rárá. Irú ìbọmi wo lọ́wọ́ lẹ wá ṣe? Wọ́n ní wọ́n ṣe ìrìbọmi ní abẹ́ ìṣàkóso Jòhánù. Paul wá sọ fún ọ wípé ìrìbọmi ti Jòhánù fún olùkọ́wàdà ni. Ìrìbọmi Kristi yìí lè mú ẹ̀ṣẹ̀ yín kúrò tá a sọ yín di àtúnbíbí ọmọ tuntun. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì ṣe ìrìbọmi fún wọn, wọ́n sì gba ẹ̀mí mímọ́, sì bẹ̀rẹ̀ sí fèdè fọ̀. Tí a bá rí ohun tí a kà nínú ìṣe àpòsórí kejì ẹsẹ̀ 47 yẹn rí pé ibẹ̀ yẹn sọ fún wa pé nígbà tí wọ́n ṣe ìrìbọmi wọ́n gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ó túmọ̀ sí pé nígbà tí a bá ti rí ẹ̀bọmi, ó ti gbé ẹ̀bùn yẹn náà, ti fún ẹ ní ẹ̀bùn yẹn, ó wá darapọ̀ mọ́ ìjọ láti máa kọ́ ẹ̀kọ́ ní abẹ́ àkóso Kristi, ẹ̀kọ́ Kristi láti máa ní ìdàgbàsókè kó bá lè di ẹni ìgbàlà. Ẹ ṣeun, inú wa dùn, ayọ̀ wa kún fún àwọn ìdáhùn tí a rí sí àwọn ìbéèrè yìí. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé, tẹ́ bá ní ìbéèrè kí béèrè tàbí àwọn ẹ̀bẹ̀ fún àdúrà, nọ́mbà tí a tì síta náà lẹ lè fi pè wọlé 08057444902 tàbí 08065717023. Láti dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn oníwàásù wa tí wọ́n wá láti wá dáhùn béèrè gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Inú wa sì dùn fún àwọn ènìyàn wa tó wà nílé náà tí wọ́n ti fi ara balẹ̀ gbọ́ àwọn ìbéèrè yìí àti ìdáhùn gẹ́gẹ́ bí ó tarí nínú Bíbélì. Ayọ̀ wa kún torí pé Ọlọ́run fẹ́ ká dó nínú ìfẹ́ rẹ̀, ó fẹ́ ká máa tẹ̀síwá nínú ìfẹ́ ọ̀rọ̀ rẹ̀, ó sì fẹ́ ká dó nínú ẹ̀kọ́ Kristi, nítorí pé episteli Jòhánù kejì ẹsẹ̀ 9 ó ní ẹni tó bá ré kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Tó bá dúró nínú ẹ̀kọ́, ó ní ó gba bàbá àti ọmọ. Ọlọ́run fẹ́ ká dúró nínú ẹ̀kọ́ Kristi ká lè gba bàbá àti ọmọ. Ọlọ́run fẹ́ ká dúró nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ká lè jẹ́ ẹni tí ó jẹ́ alábàápín nínú ìgbàlà Ọlọ́run nípasẹ̀ Kristi. Ọlọ́run fẹ́ ká jẹ́ Kírísítẹ́nì ẹlẹ́yàmẹ̀yà. Ọlọ́run fẹ́ ká jẹ́ Kírísítẹ́nì nìkan. Olúwa ràn wá lọ́wọ́ bí a ti ń ṣe bẹ́ẹ̀. Àwọn nọ́mbà tí a ti pè síta
òun náà lẹ lè fi pè, lẹ lè fi béèrè àwọn béèrè kí a sì kọ wọ́n sílẹ̀ láti béèrè. Ètò ìdáhùn àti béèrè yìí kò tí ì dópin. Ètò lágbára Ọlọ́run ẹ̀ẹ̀kọ̀ọ̀kan lóṣooṣù la máa mú ètò yìí wáyé. Àwọn ìbéèrè tẹ́ bá ní ẹ kọ sójú fọ́nrán, ẹ kọ sáwọn nọ́mbà tàti pè sílẹ̀, tàbí tẹ́ bá tún lórí ọ̀fẹ́ kẹ́ pè wá kẹ́ béèrè béèrè yín, àmọ́ àwọn béèrè wá sórí afẹ́fẹ́. Inú wa dùn, ayọ̀ wa kún fún oore ọ̀fẹ́ Ọlọ́run àti wà láàyè rẹ̀ lórí ayé wa, àti fún àyè tí a ní láti wà láyé lónìí. Lẹ́ẹ̀kan sí màá kí àwọn arákùnrin wa ẹ ṣé fún wíwá sí ètò yìí. Ọlọ́run alààyè yóò máa wà pẹ̀lú yín. Tó bá sì tó àkókò fún yín láti padà sí ibùjókòó yìí, ẹ ó débẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹni wa dùn, ayọ̀ wa kú torí pé ẹ tún ti lóore ọ̀fẹ́ mìíràn láti tún gbọ́ ìyèrè òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run fẹ́ ká gbé ìgbésẹ̀ ìgbàlà, ká wá láti di ẹ̀yà, ká gbé ìgbésẹ̀ ìgbàlà nínú Kristi, ká sì wá láti di ẹ̀yà nínú ìjọ Jésù Kristi Olúwa wa, torí pé ibi tí Ọlọ́run pè gbogbo ìran ènìyàn sí nìyí. Àdúrà tẹ̀bẹ̀ wá sí Ọlọ́run ni pé ìbùkún Ọlọ́run àti wà láàyè rẹ̀ aláìlẹ́gbẹ́ yóò máa bá wa gbé, yóò sì máa tọ́ wa sọ́nà, yóò sì kọ́ wa mọ̀ ṣe, yóò sì fún wa ní ìyè nípẹ̀kun gẹ́gẹ́ bí a ti ń dúró nínú ọ̀rọ̀ rẹ̀, lórúkọ Jésù Kristi Olúwa wa. Títí tá a tún fi re pàdé ní ìgbà mìíràn, kí ìbùkún àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.